Assalamu alaikum. A ní tí a bá ti jí, ẹ jẹ́ kó máa jọ kọ́ra wa ní ọgbọ́n. Èyí tí mo mú wá fún wa láàárọ̀ yìí, ọ̀rọ̀ náà ni tẹ́ ń wò lójú àwòrán yìí. Igi yìí tá ń wò yìí, iṣẹ́ tó pọ̀ ní í ṣe. Àkọ́kọ́ bá ṣe ń wò yìí, fẹ́ni tó bá dá a mọ̀ dáadáa, antioxidant ni, antifungal ni. Iṣẹ́ tó sì ń yí pọ̀ tó ṣe wà yìí, tí èèyàn bá máa ń rìn dáadáa lọ́mọkùnrin, tọ́mọkùnrin bá máa ń rìn dáadáa, yóò máa kún lọ́wọ́, kò ní jẹ́ ó tètè máa da tọwọ́ ẹ̀ lẹ̀. Tí èèyàn bá máa ń rìn dáadáa, tí wọ́n bá ní cancer múyàn lẹ́nu láyé, cancer ò ní mú lẹ́nu. Tí èèyàn bá máa ń rìn dáadáa, èèyàn máa ń ní àrùn pé ohun ẹ̀ ń há, àbí ó ní lungs issue, kò ní ní lungs issue. Èyí tó pa ń bá rí ń bẹ̀, tí èèyàn bá ní fatty liver, tó bá máa ń rìn orí yìí dáadáa, tó máa ń rìn dáadáa, pẹ̀lú ògo Ọlọ́run, fatty liver yẹn ó lọ. Tí èèyàn bá dẹ̀ ń rìn orí yìí dáadáa, gbogbo nǹkan tó ń jọ mọ́ cancer inú, cancer nínú agbẹ̀dù, cancer nínú ọ̀fun kò ní mú láíláí. Orin yìí pọ̀ dáadáa. Kí ló orin tá ń sọ̀rọ̀ nípa ẹ̀? Orin tá ń wò lójú àwòrán yìí, òun náà pè ní orin ata. Orin ata ni. Tí a lè ṣe fẹ́ rìn, tí èèyàn bá ti wá ń rìn ìpákò, bí èèyàn bá ń rìn ìpákò, èèyàn ó máa gbé omi ẹ̀mí ni. Èèyàn máa gbé omi ẹ̀, èèyàn á máa gbé mi. Tí èèyàn bá ti ń rìn, a kì í tún pákó, tí a bá rìn pákó, a kì í tún omi ẹ̀ dànù. Ẹni tó bá fẹ́ bá a sọ̀rọ̀ lóríṣiríṣi àrùn, 08082 14 45 26. Ẹ pè mí, ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp. Ọlọ́run ó ṣe dára fún wa. Assalamu alaikum.